orúkọ mi ni Khalidi ọmọ Sehu ànábì kan táwọn èèyàn ń pariwo pé ti wáyé ni ojú kan bàbá tí àdá ojú kan mi tó kún Yàsín ni ẹ pariwo Jẹ́hù. àti bó ṣe pè é gangan ló jẹ́. ìwọ ta ni. alájà. kí lẹ sọ ẹdun náà tí ẹ sì bá ń pàkútọ ó tọ́ sẹ́nu oníbàárà. ṣé kò ṣe mọ́mọdé ìjẹ́pọ̀ ẹ̀sìn. Adúlá. fọnà hàn mí lórí ọ̀rọ̀ yìí jẹ́ ọmọlẹ̀ kedere sí mi ọ̀la láhàúlà wà láàkúwọ́tà ìlà àbílà ilẹ̀ ayé. níwájú ikú lẹ́yìn àánú tí ń ṣe rádaràda ìtòsùn ẹ̀kọ́ ló dé bá mi. Who are you? Táni wọ́n fẹ́ bàjẹ́ náà wọ́n gbọ́ ni mo ṣọ́ tí wọ́n ṣọ́ láìsí. Ẹ̀yin dáa fún ẹ láyé ayé máa bàjẹ́ kó tó yẹn ló máa kú sí. ẹni tó orí lójú àláhùn gan-an lẹni tó wà ní ọ̀rọ̀ yìí. Jesus, I said it. Tó tọ́ ló sọ o. Aláàjì wọn wọ̀ sí báwọn. Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn. Ọlọ́run sìn gbogbo ẹni tó bá ti ṣàbúrú láyé báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló ń kó fún. ó mọ̀ pé ẹranko kẹ́ranko tí kìnìún bá ń gorí rẹ̀ nínú gbó ẹran mi ò gbọ́dọ̀ tún débẹ̀ ìwọ ni. Kí ló dé tó fún lówó? èyí ṣe fún lọ́wọ́ gbogbo síkà kọ́ ni ó ń bẹ lára ọ̀kadà mi láì sọ́lọ́pàá. sórí èsì tí n bá fún ọ tí ó jáde lẹ́nu mi nínú kọ́ dákú àbí kò forí rìn jáde. Alájí ṣe lọ́tọ̀ ni. Kí ló ṣẹlẹ̀? alábòsí ni. Oh my God! Nínú fíìmù ni mo ti máa rí irú nǹkan báyìí o. Mi ti ever experience ẹ̀ rí. Kí wọ́n ní ètò ṣe fúnra wọn, kí ni ká pè? Ẹ bá mi gbé àìrójú àìráyè báyìí ní kejì mi. ẹ bọ́ aṣọ yín aláàjì wọ́n ń nà yín láti ẹsẹ̀ wọ́n ń nà yín lórí tí gbogbo ara yín ò bò aláàjì wọ́n ń nà yín ẹ̀bẹ̀ ń kù aláàjì ẹ bọ́ sọ